A kú dédé àsìkò yìí, yóò dára fún wa o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ kẹrin oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí gbígbáradì àwọn olóṣèlú fún ètò ìbọ̀dún 2027, iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà máa ń ló ti taari ọ̀rọ̀ kan léde pẹ̀lú bí àwọn ẹgbẹ́ alátakò bí wọ́n ṣe kóra wọn jọ sábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú ADC èyí tí wọ́n kéde rẹ̀ lánàá wípé àwọn ti ń gbáradì láti lè fi ètò ìbò tí wọ́n gbé ààrẹ Bọ́lá Tinubu tòun ti ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí ipò. Wàyí o, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa ti wá sọ wípé erémọdé òun ni àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ ti alátakò ni wọ́n ń ṣe, nítorí pé ẹnìkan ìgbàkàtà lọ́wọ́ akítì, kò sí ẹni tó lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ, wípé ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe sáà ẹyọ kan sí lọ́dún 2027 di ọdún 2031. Ó ní wọ́n ṣe àpèjúwe àwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà gẹ́gẹ́ bí erémọdé ní ìgbà tó jẹ́ wípé wọ́n mọ̀ wípé àwọn jẹgúdújẹrá tó jẹ́ wípé wọ́n ń jẹra wọn lẹ́yìn ẹsẹ̀, wọn ò ní ìfẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, ni wọ́n kóra wọn jọ sábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú ADC, léyìí tó jẹ́ wípé iléeṣẹ́ ààrẹ ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ èyí tó ti takú sọ́nà tí ò sí ẹ́ńjìnì tòun ti táyà mẹ́rin tó lè fi rìn, nítorí wọ́n mọ àwọn ènìyàn tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọn yóò máa jàdú ipò láti lè rí ọwọ́ mú nínú ẹgbẹ́ òṣèlú náà. Nípa ìdí èyí, iléeṣẹ́ ààrẹ sọ wípé mímìkan ò mì ààrẹ Bọ́lá Tinubu, bẹ́ẹ̀ ni mímìkan ò sì mì ẹgbẹ́ òṣèlú rẹ̀. Digbí báyìí ni wọ́n dúró bí òkè Olúmọ tí wọ́n sì fẹsẹ̀ méjèèjì múlẹ̀ dáadáa, léyìí tó dá wọn lójú wípé nǹkan yóò ṣẹnure fún ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 nínú ètò ìbò náà àti ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn ọmọ Nàìjíríà ti ń béèrè lọ́wọ́ àwọn aṣòfin láti lè ṣe àtúnṣe lórí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 1999 èyí tí a ti ń lò láti ìgbà náà di àsìkò yìí o. Báyìí ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé lónìí gangan ni kò ní di ọ̀la o, làwọn yóò máa ṣe àfihàn àti ìpàdé ìta gbangba tó ń ti èròǹgbà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 1999 yìí tá a ti ń lò, tí wọ́n sì fẹ́ ṣe àtúnṣe lórí rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wáyé o, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n taari ọ̀rọ̀ ọ̀hún léde wípé àwọn ò fẹ́ fi ọ̀rọ̀ ọ̀hún ṣe tiwọn nìkan, ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá fi dálẹ̀ fẹ̀, àti wípé ọgbọ́n ọlọ́gbọ́n ni ò jẹ́ ká pe àgbà níwèrè. Wọ́n ní ọ̀rọ̀ ìta gbangba láti gbọ́ tẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ṣe pàtàkì lórí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n fẹ́ ṣe àtúnṣe ní orí rẹ̀, tí wọ́n sì ní gbogbo ètò láti máa gbọ́ tẹnu àwọn ọmọ Nàìjíríà. Ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn pẹ̀lú àwọn ìpínlẹ̀ yòókù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ti máa jókòó sí ìta gbangba láti máa gbọ́ tẹnu tọmọdé tàgbà, tọkùnrin tóbìnrin, torí adé àti àwọn olóyè gbogbo lórí ìwé òfin èyí tí àtúnṣe tó fẹ́ bá o. Lára àwọn ohun tí wọ́n ní wọ́n fẹ́ ṣe àtúnṣe nínú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó ń ti àwọn ìgbésẹ̀ bíi 18 èyí tó ń lọ tí wọ́n fẹ́ mú àtúnṣe báwo, tí wọ́n sì fẹ́ fi sínú ìwé òfin orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn tí wọ́n gbà lérò wípé kò dáa láti yọ kúrò. Wọ́n ní lára rẹ̀ náà ni wọ́n tún ṣe àtúnṣe lórí àgbékalẹ̀ òfin àti ètò lórí ètò ìbò orílẹ̀-èdè yìí, Electoral Act, léyìí tí wọ́n ní àtúnṣe yóò bá òun náà. Wọ́n sì ń fẹ́ èròǹgbà àwọn mẹ̀kúnnù àti olówó ọlọ́rọ̀ ọlẹ̀ yìí, nítorí pé ó ń ṣe pàtàkì láti gbọ́ tẹnu wọn síwájú kí àtúnṣe kó tó bá gbogbo nǹkan èyí tí wọ́n fẹ́ ṣe
nínú ìwé òfin orílẹ̀-èdè yìí. Alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Rotimi Amechi òun mà ló ti ṣe àpèjúwe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ètò ìṣèjọba Bọ́lá Tinubu àti ebi èyí tó ń pa mùtúmùwà ọmọlẹ̀ yìí o tó ń ti ọ̀wọ́n gógó oúnjẹ. Gẹ́gẹ́ bí Rotimi Amechi bó ti sọ̀rọ̀ náà, ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún òun láti rí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n tún máa bá ààrẹ Bọ́lá Tinubu rẹ́rìn-ín tó ń ti ètò ìṣèjọba rẹ̀ lẹ́yìn tó jẹ́ wípé ìnira gbáà ní ètò ìṣèjọba ọ̀hún ló mú wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Rotimi Amechi ni òun yóò rọ àwọn ọmọlẹ̀ yìí láti mọ̀ wípé káàdì ìdìbò wọn, èyí ìwé pélébé tí a fi ń dìbò, òun ló lè ṣe ìdájọ́ o fún ìjọba tó ń bẹ lórí àléfà lásìkò yìí. Rotimi Amechi wá ní ọ̀rọ̀ eléyìí tí ò lè lohun tó ń bẹ nílẹ̀ yìí. Ó ní tí kì bá ṣe pé ìyà ó ti bá àwọn ọmọ Nàìjíríà lára mu ni. Ó ní bí nǹkan ti wọ́n tí ètò àbólẹ̀ yóò fararọ̀, ó ló kan ọmọdé ó kan àgbàlagbà, bó ti kan olówó náà ló kan mẹ̀kúnnù. Ó lè yẹ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ti mọ ohun tí wọn yóò ṣe láti fa ojú ro kó má sì rẹ́rìn-ín, kí wọ́n kálá bẹ́ẹ̀ sì ni kí wọ́n dájú pa fún ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC. Lákòótán ó wá rọ̀ wọ́n láti ṣe àmúlò káàdì ìdìbò wọn lọ́dún 2027 kí wọ́n lè fi gbé ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò, kí wọ́n sì mú ẹni tí ó mú ìlọsíwájú, ìdàgbàsókè, ìtura tí wọ́n mú bá orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n fi ìwé ìdìbò wọn kí wọ́n fi yàn án sípò. Kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. Wọ́n ní ọmọ ọdún 12 kan tí í ṣe ọkùnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wàsíù, òun mà ní àṣìta ìbọn ló bá ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó láàrin ìgbà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan tí wọ́n ń jà ní agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn bó ti fi léde ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ló wáyé ní agbègbè kan tí wọ́n ń pè ní Olóòṣà ní ìlú Mushin ní ìpínlẹ̀ Èkó. Ìyíhùn lálẹ́ ọjọ́rú Wednesday èyí tí wọ́n ní látàrí wàhálà táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà dá sílẹ̀. Wọ́n ní ìbọn ló ba ọmọ ọdún 12 ọkùnrin yìí. Ẹni tó jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ ní Olóòṣà ní ìpínlẹ̀ Èkó, òun náà bu ẹnu àtẹ́ lu ìwà náà gẹ́gẹ́ bí ohun tó burú jáì tó sì bani lọ́kàn jẹ́ jọjọ lásìkò tí a wà yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó eyín Benjamin Hundeyin eléyìí tóun náà fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Mushin àti ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà láti lè rí dájú wípé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi mú àwọn eléyìí tó ń ba nǹkan jẹ́ tí wọ́n sì ń da omi àlàáfíà agbègbè Mushin tí wọ́n ń dàrú wọ́n ní gẹ́rẹ́ tí ọwọ́ bá ti tẹ̀ wọ́n báyìí kálukú wọn ni wọn yóò wọ́ lọ sílé ẹjọ́ láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ń waru ọwọ́ wàhálà tí wọ́n ń dá sílẹ̀ ní agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà àgbà ọ̀jẹ̀ tó ti gbá bọ́ọ̀lù rí fún orílẹ̀-èdè wa Nàìjíríà ti Super Eagles tó tún jẹ́ aṣọ́lé fún ikọ̀ Super Eagles lọ́dún náà lọ́hùn-ún léyìí tóun náà sì ti kópa tó gba ìdíje ife ẹ̀yẹ làádúláwọ̀ ti ọdún 1994. Eyín Peter Rufai ohun mà ni wọ́n ti fi ròyìn léde wípé ó ti jọ́lọ́wọ́ ba nípè ní ìrọ̀lẹ́ àná. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, eléyìí tí àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè yìí NFF àti àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n fi ròyìn náà léde wípé Peter Rufai ló ti di olóògbé lẹ́ni ọdún 61. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n bá àjọ NFF àti ìdílé Peter Rufai kẹ́dùn tí wọ́n ṣe àpèjúwe Peter Rufai gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò aṣọ́lé akíkanjú ọkùnrin nígbà tó ń bẹ láyé tó ń bẹ lójú sàn-án tó ń ṣọ́ ilé fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní akọni ọkùnrin ni tó bá wà ní ojú ilé ògólí tó dángájíá ni tẹ́rù sì máa ń ba àwọn tí wọ́n jẹ́ alátakò tí wọ́n fẹ́ bá gbá bọ́ọ̀lù látàrí wípé Peter Rufai jẹ́ ọ̀kan nínú àwọn gólí èyí tó jẹ́ wípé ó máa ń ṣọ́ ilé tó sì máa ń dilé mú dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde
wípé ètò ìsìnkú Peter Rufai bó bá ṣe ń lọ wọ́n máa bu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́. Kí Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún ẹni rere èyí tó lọ. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì ẹ máa gbọ́ wa, wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.